Hello everyone. Tó bá sọ fún ẹlòmíì pé women are more powerful than men. Irú ọkùnrin tó bá sọ bẹ́ẹ̀ fún aya kan lè pé òun kẹ̀ láyé obìnrin ò lè pa òun láyò. Obìnrin ò lè pẹ́ láyò kẹ̀. Well, kí má bọ́ra òpó lọlé olóró. Mo rí fídíò kan tó capture mind mi. Mo like fídíò yẹn gan. Mo kò fi máa fẹ́ràn nǹkan tó wá dáa. Màá play fídíò yẹn fún yín lọ́kọ̀ọ̀kan ní ìsìn. Màá máa sọ̀rọ̀ lẹ́yìn fídíò yẹn. Mo fẹ́ kẹ́ wá wo nǹkan tí woman yìí tó ṣe fọ́kọ ẹ̀. Bóyá plan surprise fún ọkọ ẹ̀. Surprise birthday ni. Woman yìí ẹni tí ẹ máa mọ̀ náà ni. Ọkọ ẹ̀ ẹni tí ẹ máa mọ̀ náà ni. Ẹ máa bá mi bọ̀. Oh, so good evening, everyone. My name is Olaife Ajewole, and I'm the wife to Wole Agbara Ajewole. Okay, so today is not my husband's birthday. On Thursday will be his birthday, but which is 20th of November, and today is 17th of November. So I decided to shock him. I decided to organize a surprise birthday party for him, and not to be on his day because my husband can be so trickish and unpredictable. So I decided to make it a day, some days before his birthday. And guess what? I got someone to invite him for a particular event, a retirement event, to come and surprise the person that is getting retired. So he doesn't know that he's coming to host his own event. And guess what? He will soon be here. Guys, please stay tuned. I love you all, and thanks for coming. You can see everyone is here too. So people say hi. So I want to see his reaction, and I'm seriously waiting. Ẹ káàbọ̀ padà. Ṣé gbọ́n nǹkan tí woman yẹn sọ bóyá plan surprise birthday yẹn fún nìyẹn fọ́kọ ẹ̀ ní ọkọ ẹ̀ ò mọ̀ nǹkan kan rárá. Ó yẹ kí birthday ọkọ ẹ̀ jẹ́ November 20. Òun ti plan surprise birthday ahead on the 17th. Pre-birthday surprise birthday ló plan fún, which is on the 17th. Birthday ọmọ jẹ́ on the 20. So ìgbà tí ọkọ ẹ̀ máa dé sí event yẹn, wọ́n ti parọ́ fọ́kọ ẹ̀ pé ó fẹ́ wá ṣe MC fún àwọn èèyàn kan ní ìgbà yẹn rèé. Let's move back, please. Ẹ káàbọ̀ padà. Ṣé rí pé ọkọ ẹ̀ wá surprise. Ọkọ ẹ̀ wá jẹ́ Wole Agba. Wole Agba tí gbogbo wa mọ̀, very popular comedian. Wole Agba ó máa ń ṣe MC náà. So obìnrin wọ́n wà powerful gan. Ìgbà tí Wole Agba máa wọnú hall, ó fẹ́ lè faint. Ibẹ̀ náà tún lélẹ́yìí.
ṣe reaction àti reaction wòlé àgbà tó máa wọnú hall woman yẹn plan event yẹn débi pé ó gather over 1,000 influential people pẹ̀lú àwọn musicians tó lórúkọ ń lu Ìbàdàn ọkọ̀ ẹ̀wùdẹ̀ mọ̀ nǹkankan bon ó máa ti máa plan event yìí for months ọkọ̀ ẹ̀wùdẹ̀ mọ̀ so kẹ́lẹ̀ mọ̀ bí obìnrin bó ṣe wà powerful jù wá lọ tó ẹnìkan wá ní obìnrin obìnrin ò lè control òun obìnrin ò lè jọun mọ́lẹ̀ irọ́ ló pa ọlọ́mọ ìkárí já obìnrin wọ́n lágbára jù àwa ọkùnrin lọ wọ́n wà powerful jù wá lọ ẹlẹ́gbogbo àwọn mighty men tó ti fall táwa bá àti tí a bá obìnrin náà máa fi mú wọn ọlọ́mọ ayẹ̀kọ́ fún obìnrin mú wa obìnrin náà máa fi mú wọn kò sẹ́ni tóbìnrin ò lè mú tó bá fi obìnrin jọ̀gá ibiṣẹ́ ibì kan ẹ máa pé ibiṣẹ́ yẹn ó máa gbóná jọjọjọjọ ni kò sọ́kùnrin náà tó máa fọkọ̀ fún ibiṣẹ́ yẹn ṣùgbọ́n tó bá fọkùnrin jọ̀gá ń bẹ̀ wọ́n lè máa jọ máa ṣe kọ́ máa jọ máa dọ́wọ́ kí obìnrin ò ní gbá nonsense obìnrin wọ́n ní ète yẹn náà fi jọ̀gá wa ọgbọ́n wọn láwa ń lò obìnrin dẹ̀ léte téèyàn bá ṣọ́ra fètì obìnrin á ba nǹkan jẹ́ so mo kàn fall in love pẹ̀lú fídíò yẹn mo like ẹ̀ gan woman she is a very wonderful woman kudos to you madam ọlọ́run adékẹ́ tó máa rí mi ṣe tó tún máa dùn jù báyìí lọ ọlọ́run ní yẹ̀yà tọkọ yín so mo pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àtirẹ́ kọ̀ọ̀kọ́ látara ntí woman yẹn ṣe tó jẹ́ àwọn obìnrin wárìn kọ̀ọ̀kan mú ń bẹ̀ because tí ọ̀bọ yẹn náà ò bá da yẹn wòlé àgbà tí ò bá da sí ìyàwó ẹ̀ tí ò bá ṣe dáadáa sí ìyàwó ẹ̀ yẹn kò ní plan surprise birthday tó máa ní weight tó yẹn ẹ wọ àwọn tó wà ń bẹ̀ àwọn bíi Tọ́pẹ́ Àlàbí Yínká Ayéfẹ́lẹ́ Màmá Bọ́lá Ààrẹ àwọn influential people tó yẹ pé wọ́n ń ṣe tó kọ̀ lè dédé gbé dìde ó dùn ó lárinrin ó ti yẹ wòlé àgbà kò dẹ̀ ní yẹ ẹlẹ́fọ̀ wòlé àgbà kò ní yẹ ẹlẹ́fẹ́ yìí lólùfẹ́ mi tẹ́ ń wò mí náà èmi ọmọ yìí lólùfẹ́ yín náà ni Olúayé ọmọ alálùbáríkà tó ń sọ tí ò ní wálẹ̀ ẹ̀yin náà ò ní wálẹ̀ ẹ bá mi pín káàkiri ẹ ṣé I love you all stay blessed.